gbogbo ẹnikẹ́ni tá a bá ti fi ṣe aláṣẹ, you have no any right. It's either you go to them or you write them or you tell them your mind. Don't say the Spirit of God tells you. Ẹni ẹ̀mí Ọlọ́run sọ fún yín pé òkú ìránṣẹ́ Ọlọ́run máa sùn. Ẹ̀sà, ọ̀nà tí ìránṣẹ́ Ọlọ́run ti ní accident yẹn, ṣe ọ̀nà yẹn nìkan ni ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run ti kú? Àbí ìránṣẹ́ Ọlọ́run tó kú, mẹ́ta ni ìránṣẹ́ Ọlọ́run tó kú, ẹ mọyé èèyàn tó ti lọ jẹ́pẹ́ ẹlẹ́dàá, ẹ mọ̀gbà táwa náà máa jẹ́pẹ́ ẹlẹ́dàá, ẹ mọ̀gbà tẹ́yìn náà máa jẹ́pẹ́ ẹlẹ́dàá. Bàbá, mo fi ọba tó dá ayé àti ọ̀run ṣẹ̀rí, mò ń rí yín bíi pé ẹ ṣe wòlíì Ọlọ́run gidi. Ẹ lè rí wòlíì Ọlọ́run gidi tó máa ṣe lòdì sí àwọn aláṣẹ lókè. Dáì pé ọmọ ìjọ Apostolic Christi ni, mi ò rò pé nǹkan kan wà ẹ̀sà tó lè yẹ yín lábẹ́ ìjọ Apostolic Christi. Ìdí tí mo fi lo èdè yìí bí pé èèyàn sọ̀rọ̀ òdì ni pé ẹ̀yin la ẹnu, ẹ̀ ń ṣépè fún àwọn ènìyàn pé gbogbo ẹnikẹ́ni tó wà ní secretariat tó sọ pé bí wọ́n pé kán máa fi àwọn ọ̀dọ́ jẹ elder kíní kan, pé ẹ̀ ń ṣépè fún wọn pé kò ní lágbà kò ní. Now, can I tell you the truth, sir? Ṣé àwọn yẹn ni wọ́n lọ pa àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń bọ̀ pé okay, wọ́n lọ fún meeting, wọ́n lọ fún conference, wọ́n lọ fún kẹ́? Ṣé bàbá Ẹsẹkáyà ló wa mọ́tò? Ṣé bàbá Ọdẹ́jọbí ló ya wa mọ́tò? Ṣé bàbá Olúwa ló wa mọ́tò?